sórí ẹ̀sìn Islam ọ̀rọ̀ wa àfi ká sì sùúrù àti fi ẹ̀sìn yìí àti Christianity àti fi gbé ntọ́jú ọmọ àṣà àti tiwa àti ṣe títí wa àti gbé fún wọn ọ̀rọ̀ yìí fi làákàyè gbọ́ o èmi bí ẹnìkan Ibrahim Amonjẹ o tí a bá ń pè mí Burema ní ìsìn ẹ̀kọ́ àti bó kọjá Ibrahim kàtìkàtì ni kò ní ìtumọ̀ lọ́dọ̀ Ọlọ́run Elizabeth Alice rubbish àwa náà ní ọkọ̀ tiwa tá ń jẹ́ ńlẹ̀ wa kò ní ìtumọ̀ sí àmọ́ afálùtàn tí ò sojú ẹnìkan ànábì ń kọjá lọ́nà gbó nígbà tó wá débì kan ó rẹranko kan títàkùté mú lẹ́sẹ̀ ó wá ní ìwọ ọlọ́dẹ yìí torí ó ń ṣe ńlá dákun mo lọ́mọ tí mo fún lọ́mú létí mo wá wájẹ àti mo fún nígbà títàkùté wá mú mi mo fàmì bèbí ọ ẹnjẹ ńlọ fọmọ mi lọ́mú padà wá ẹranko wá lọ lé fọmọ lọ́mú ó tún wá torí ó ń ṣe ńlá ó wá padà wá ibi tàkùté tó wá kẹsẹ̀ bọ́ padà tàkùté ta ló wà bẹ́ẹ̀ gbà náà sallallahu alayhi wa sallam ànábì o tí bá ń lọ o ànábì o lójijì o kò ní kíní kan o ànábì jẹ́ bí Ọlọ́run a sì kó kíní ìsọpọlọ láti gbà náà ànábì o Esin ibà lánàbì o kòkòrò ìmánàbì afẹ́ nípa ànábì gan ìyá àgbẹ̀ oríṣiríṣi nǹkan la fi qualify rẹ̀ ẹ̀tọ́ wa máa gbọ́ ilẹ̀ Yorùbá ẹ bá dọ̀bálẹ̀ kẹ́ni kankan ẹ bá ti ń dọ̀bálẹ̀ tẹ́rí bá fẹ́ nìkan lẹ́yìn Ọlọ́run ó ti di kèfèrí níbo ni àkọ́ sí kí ló dé la ikraha fi din ẹ báyé jẹ́ débi wípé Christianity ẹ gbọ́dọ̀ jẹ́ǹjẹ́ wọn tẹ́ bá jẹ́ǹjẹ́ wọn ẹ ti jẹ́ǹjẹ́ kèfèrí ẹ nírun ẹ wọná Ọlọ́run níbo ni àkọ́ sí mo ń bọ̀ bí àyà Kùránì gan gbogbo nǹkan lẹ́sà fi qualify ànábì o ọ ń bọ̀ láti ibì kan o àwọn kan bẹ̀tà àgbọ̀rọ̀ máa sọ káwọn ará bí ọmọ tó máa lo against wa ẹ̀yìn náà lẹ́sìn tẹ́lẹ̀bọ̀ wá dì gbogbo tí wọ́n fi ń sọ against Islam lónìí ẹ̀sìn mà pélé gíláàsì làwà dúró sí àwọn ìlú àná ilé olóògùn lùtù wọn wá mú òkúta lọ́wọ́ wọn sọ sọ́dọ̀ wa àwa ni ọmọ kálá àti ọmọ àdàn dèdèrè ẹlòmíì bí ọpọlọ ẹ dojúkọlé ànábì ní man asfala minal ka'bayni minal isari fa huwa fi nari ṣebí ìgbọ̀ ọ̀sọ́lọ́dọ̀ ọtí ẹnu sábà ń dara kùn mẹ́rin sáà ń da kẹ́tẹ́kẹ́tẹ́ sáà ń da ayẹ jẹ kíní àbájẹ́ bíi Fúlàní tí màálù ọyẹ àgbẹ̀gbẹ̀ lè mọ̀ kalẹ̀ ẹ má jẹ́ sí òkútó rẹ̀ bá gbòtì bá ń tẹ̀ mọ́lẹ̀ yọ wọ náà ni ó ṣe wọ̀ lọ dáre bàbá rẹ̀ iná mélòó ọdẹ mélòó tó lọ sẹ́gínú láti bàbá rẹ̀ dátọ̀ fẹ́ fi hàn bẹ́ gbogbo ẹ̀ sáà ti ọ̀dà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ká tó dáyé ni a ti máa pàkájà sọ jáde èmi bàbá bàbá tí a ti máa ṣe wọn pàkájà kódà tí wọn bá fẹ́ parí ìjà lágbolé àwọn Ìgbò fi àṣàyàn ẹlẹ́dùn ni tí wọn bá wọ sọ wọn tún pàkájà sọ wọn sọ lápá wọn sọ léjìká wọn pàkájà jáde bí mùsùlùmí bá dẹwò ní ìsìn wọn ta ìjẹ pẹ̀lẹ́ lómi ni bí ọ rárá wọn nù wọn náà pàkájà lọ́sàn gẹ́gẹ́ aṣọ fún lóró nìkan ni tó bá sì pàkájà Saudi Arabia èyàn ẹ̀sìn ni orí yín ti bú ẹ kàn ń ba ẹ̀sìn yìí jẹ́ ẹlẹ́ǹsì dáwà ni ẹ kàn ń bàjẹ́ ni ẹ ń kó àṣà aláṣà àṣà ń promote àṣà aláṣà lọ́n títí wa àfi títí wa lẹ́kọ̀ọ́ tí a lọ́rùn tẹ́ ẹ bá ṣe sì rí bí mo ṣe wà nísìn kẹ́ẹ̀kan rí mi kí n já ewé oríṣi mẹ́ta kan lọ́wọ́ kí n wá kójú ọlọ́ kí n máa gùn kí n fọṣẹ sí báyìí babaláwo ni ó ti di kẹfẹ yìí ó ẹni tó rí yín ti burú alẹ́ sáà ń ba gbogbo ẹ̀jẹ̀ lọ náà Nàìjíríà orí ibú ẹ̀sìn ẹlòmíì ti gbà mọ́ tiẹ̀ ìfẹ́ máa fi gbogbo ẹnu sọ pé Islam torí pé àwọn tó dá ń bẹ́ẹ̀ àwa tá à ń ṣe dáadáa ń bẹ́ẹ̀ tá a mọ̀ tó yàtọ̀ sí tó wá rí pé ẹ ń bá kọ hàn tún ẹni ọ̀wọ̀ náà orí ẹlòmíì ti burú nú ẹ̀sìn kí la wá fẹ́ ṣe láàfin paasi bẹ́ẹ̀ bá gbókè tẹ́nìsì tó bá lanú rẹ̀ tó bá kéwé sínú rẹ̀ tó bá jó babaláwo ni wọ́n pè é. A'udhu billahi minash shaitonir rajim ẹ wá gbọ́n tí Kùránì sọ bismillahir rahmanir rahim
Ọlọ́run ní dídá tí mo dá yín inna khalaqnakum min shakarin wa unsa khalaqnakum min shakarin wa unsa adáyín ani ẹ máa ṣẹ̀mí látara akọ àtabo gbogbo ntọ́lọ́wọ́n bá dá ọlá kó sì labo nínú òkúta ẹ̀rà kó òkúta ẹ̀rà bò òkúta nínú atẹ́gùn ẹ̀rà kó atẹ́gùn ẹ̀rà bò atẹ́gùn nínú ogi ẹ̀rà kó ogi ẹ̀rà bò ogi nínú èèyàn nínú ẹyẹ nínú ẹranko nínú odò ẹ̀rì akọ odò ẹ̀rà bò odò akọ odò òun ò ní sinmi máa lọ máa bọ̀ ní pààpọ̀ abó ń lọ pẹ̀lú dídákẹ́rọ́rọ́ ọlọ́run wá ní gbogbo tí mo dá mí dákẹ́rẹ́ wà ń sá àtàrà akọ àtàbó náà ni ọwá ní waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu mo dá yín pẹ̀lú àṣà tìtìyín lọ́tọ̀ ìran tìtìyín lọ́tọ̀ ìṣesí tìtìyín lọ́tọ̀ ìmúra tìtìyín lọ́tọ̀ ìjẹ yín lọ́tọ̀ọ̀tọ̀ àtọ̀ ẹni àbàjẹ́ ní ìsìn ọwọ́ ni a máa fi jẹ́ àmọ́ lò sí bímọ sáà ta lọ́ra nípa ti fi síbi jẹun ebi pa ànábì lójú ogúnjọ́ kan ọwọ́ aṣọ òkúta mọ́nú láti wí káwọn jẹ̀mọ́ ọmọ bá mọ̀ pé bí ń pa ẹ̀bùn ta ló wà bẹ́ẹ̀ ànábì gbogbo òtàkìtàn wọn ṣàkójọ ọpọlọ tí a náà wàá kún kẹ́kẹ́ sallallahu alaihi wasallam ànábì dá o tóbi pọ̀ ayọ̀ ọlọ́ọ̀ni ṣùgbọ́n gbogbo qualification tẹ̀ ń fún un ta ló sojú ẹ̀ tẹ bá ka ní tí mi ń gbá mi báyìí ẹ fẹ́ lè ra òpó mú torí bí ẹ bá ṣe ń káwọn ẹ̀rìn tẹ́rìn ẹ̀fẹ̀ sáré má gbé tí wọ́n fi qualify ni sanabi náà sì lè ní ló ṣe lé ènìyàn wa ń lo against wa lónìí pé bọ́mọ bá dọ̀bálẹ̀ fún ẹgbẹ́ ara ọlọ́ọ̀ni ẹ̀gọ́ ẹ ti fọ́nú jù inú ẹ̀sìn ẹ̀gọ́ ọlọ́run wa ní waja'alnakum shu'uban wa ẹ̀wọ́ fìlà yìí àwọn tí wọ́n ní lọ́dọ̀ títí wọn á mọ̀ wọn àti ẹ̀ ń lò àṣà aláṣà ni lọ́dọ̀ títí wọn ẹni àti ń lò àmọ̀ràn tó ní káwa náà kó sẹ́sà sọ́sọ́rùn kápá nàìjíríà ló ní bí mo ṣe kó sẹ́sì àwa náà máa kó sẹ́sà gbádá lọ́rùn stáì haúsá àmọ́ stáì yorùbá àmọ́ àṣà aláṣà làrán pòó nísìn àfáà mi ọlọ́run ọmọ jíìsì ti bẹ́lẹ̀ rẹ̀ àṣà aláṣà ni sórí ọlọ́run wá ní inna akramakum alẹ́ ń bá yàtà tún ọwọ́ náà bàbá dúró nǹkan sára tó yà nǹkan ọwọ́ náà bàbá wa ànábì sàṣálà ní gbogbo ẹ̀ ń bá ti fi nǹkan bá ti yí dídá ọlọ́run tó bá ti yí dídá padà bọ́yọ̀ yà nǹkan ni àbò dúró nǹkan o pé yọ ọwọ́ náà la ilaha illallah Muhammadu gbogbo wọn bàbá wa ti ń kọlà ń bẹ́ẹ̀ nù náà bákan náà o gbogbo ẹ̀yà bá àti ẹ̀kọ́lẹ̀ ẹ̀ wọ̀ náà àṣà tí a ní kò nítumọ̀ kọ̀kẹ́sìn gbogbo nǹkan nígbà tẹ́ ẹ̀ ń sọ ńgbà náà ó ń dùn mọ́ yín ẹ̀ mọ̀ pé ẹ̀sìn wá sí ẹ̀sìn dá wà. rubbish ọlọ́ni inna akramakum indallahi atqakum ẹni ó lóore jù tó lọ́lá jù kódà ó lè wà nínú àwọn tẹ́ ń pè ló ń ṣẹ̀ṣẹ̀ yìí. ní tí ó jẹ́ ẹjẹ́ àkọ́kọ́ tí ó yà ni pé kí gbogbo ẹ̀sìn yóò tó dáyé ní ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ tí bẹ́ẹ̀ tí ń exist promote wọn o ẹ dákun ṣé nǹkan kan bẹ tí ọlọ́run ọba dáta lè pé mistake ni sọlọ́run wà á mọ̀ kó tó jẹ́ kí nǹkan yìí ọmọ exist ni táwa gbìyànjú kéde pé a máa takò ẹjọ́ àti ń takò gbogbo ànábì tó wá ẹni tí wọ́n takò náà nù títí tí wọ́n fi lọ ṣé wọ́n lọ́wọ́ àparun sórí ẹ̀ ni ó ti parun ó tún ti bẹ̀sẹ̀ lọ́ngàn torí inú tọ́lọ́run ọba fẹ́ ni tí ọba fẹ́ kí ló dé wáyé náà tó lè parun náà ọmọ bó akàtànú udu ọpa wọn run akàtànú ọpa wọn run gbogbo bó ṣe pa sọ́ọ̀lì ọpa lútù ọpa wọn run ṣé wọ́n lọ fẹ́ kọ́ ọlọ́run bí ó ṣe ṣe rẹ̀ alẹ́ ego ẹwọ́ ẹja tú àlùkùránì fún kágbẹ́ wọ́n yẹ bẹ́ẹ̀ ẹni olórí lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí ń pààyè lẹ́dùmarè ẹ̀jẹ̀ àpèlè lẹ́dùmarè ńlẹ̀ wa salamu alaikum má sàlámà sí mi sọ pé àlàáfíà fún ọ the same thing náà ní nà ẹjá lọ kírun ẹ mọ́ tó máa mọ ẹjá lọ sí sọ̀lá orí ibu ẹjá lọ kírun náà ní ẹ mọ́ gbà sáà yín sọnù nú èdè ọlọ́ọ̀ni mi mọ́ dá yín bẹ́ẹ̀ inna akramakum indallahi atqakum má gbé àṣà rẹ sọnù náà rẹ wo bọ́ba bọ́sẹ̀ wá ọmọ ìyá mi lórílẹ̀‐èdè nàìjíríà ní kírísítẹ́nìtì àti mùsùlùmí ẹ̀wù ẹsẹ̀ má jẹ́ wọ́n ba yé ẹ̀jẹ̀ ọkàn kò tú ẹ́
gbogbo ojú tí ń wò mí ẹ lọ jára yín má gbé àṣà rẹ sọnù o